mo kí wa orúkọ tèmi ò yí padà yèyé dára ọmọlúàbí one yèyé dára global náà pè mí kábíyèsí o ọba ògúnwùsì ọ̀jẹ́jẹ́ the second mo kí ọba ológùdù ọ̀fọ̀gùdù náà mo kàn ní kí wá pàkíyèsí yín sí kinní ni ṣe rí fídíò yìí àwọn èèyàn tó ṣèṣe níbi tí kábíyèsí ọ̀jájá ṣe mọ̀ pẹ́yìn lẹ rán ọba olójú dúdú pé kí wọ́n lọ àtáàkì àwọn campaign Yorùbá Nation campaigner torí wọ́n wá sí palace yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe àtáàkì Ṣòwòrẹ́ ní some years back tán wá sí palace yín náà so everybody ti mọ̀ pé ìṣe yín ni ìwà yín nísìn kò sí ọ̀rọ̀ wípé ẹ̀mí ìmọ̀ kankan pa nǹkan àkọ́kọ́ ọ̀rọ̀ tó wà ń bí ni wípé níbi tí ọba olójú dúdú tán ti ń àtáàkì àwọn ọmọ Yorùbá Nation campaigner ní palace yín ṣe ti rán ọmọkùnrin yìí brother wa ó ṣèṣe ẹ̀yin lẹ máa sanwó hospital bill o ẹ má dá wàhálà lẹ o kábíyèsí ọba ọ̀jájá Ọọ̀ni of Ilé-Ifẹ̀ ẹ yá fi owó hospital bill ọmọkùnrin yẹn fi ránṣẹ́ ọba ológùdù ọ̀fọ̀gùdù torí mo rí pé ẹ ṣe ń jà pátápátá kiri tẹ́ ẹ̀ sọ wípé wọ́n rúdù sí Ọọ̀ni ta ló rán yín pé wọ́n rúdù sí Ọọ̀ni ibo náà ti rúdù sí Ọọ̀ni gbogbo ilé ìtẹ̀kọ̀ ń sọ káàkiri yẹn ká lọ máa wá letter of apology or anything ẹ wo bàbá olójú dúdú ọba ológùdù ẹ bá wa lọ san hospital bill ọmọ tẹ lépa tó ṣubú tó ṣèṣe tó kán lẹ́sẹ̀ ṣe mọ̀ pé ẹ discharge gbogbo ọlọ́pàá tó wà ní àràádì ńgbà yẹn torí ẹ ti mọ̀ nǹkan tẹ fẹ́ ṣe ẹ̀yin náà ìwòra yín bẹ ṣe ń kú lọ tẹ̀ ń kú bọ̀ ṣé ọba aládé kan ó yẹ kó máa wùwà bẹ ṣe ń wùwà ìtìjú ní movement yín bíi ìtìjú ló jẹ́ fún àwọn ọmọ Yorùbá pé ọba aládé lè máa ṣe bẹ ṣe ń ṣe ó sì ti jẹ́ ká mọ ìwà tẹ ní tẹ́lẹ̀ kí ọba tó kàn yín ìyẹn kọ́ ni kókó kábíyèsí Ọọ̀ni ẹ bá wa lọ sọ hospital bill yìí o a dẹ̀ fi àsìkò yìí sọ fún yín pé a ṣe ń padà bọ̀ ní palace. We still have a very long way to go in our country, but I want to appeal to each and every one of you that how impactful are you in everything you do? Please try to discover talents around you. Talents from your driver, from your cook, from people taking care of your household, even from your children. kábíyèsí ẹ yé máa tàn wá mọ́ bèbí ti ṣẹ́jú.